ẹ bá ń gbé mele ẹ sì bá ń gbé yàlù ẹ bá ń gbé bàtà èrè fẹ́ yá ẹ bá ń gbé mele. Àdùnní ooo Àdùnní ọmọ Jagun aṣọ lọ yọlé. Àdùnní ọlọ́mú oyin bọ́ bá ṣe dẹ̀ ń bá fi ọbọ̀ wọ́ bọ́ bá ṣe lẹ̀kẹ̀ ń bá fi ọbọ̀ díwó. Ìwọ ọba ṣe ìyàwó gbọ̀gbọ̀gbọ̀ bá ní àjọmọ́gùn wa nílé bàbá tó bí ń lọ́mọ. Àdùnní ọmọ Afọlábí ọmọ Jagun lọ́yọ̀ọ́lé ọmọ ọ̀wágun fẹ́rú ọ̀wágun fọmọ okógun sápò yànmú ọmọ ṣánpọ́n gànrín kẹ́ni ọmọ gbòde ran bàbá rẹ lọ ọmọ àjíjì láàjì dùndùn kẹ́ni ọmọ gbòde ran bàbá tó bí ọlọ́mọ lọ torí ìwàkú apá ń bẹ lóde Jagun ìwò oúnjẹ àkùtẹ́ ń bẹ lóde bàbá rẹ ìwà dídà ní dáníkíní ọ̀hún ń bẹ lóde ran bàbá tó bí ọlọ́mọ ọmọ agbárùgbà alárúgbó rẹ̀ gbẹ́rẹ̀ ìjòògùn láyà alárúgbó ni ó gbárùgbó ẹ̀ pamọ́ torí wo sọ̀rọ̀ lé bàbá rẹ lónìí wo sì sọ̀rọ̀ lé bàbá rẹ lọ́la ìwọ lọmọ kú foríjì ọmọ ọ̀dọ̀ àgbà ìwọ lọmọ kú foríjì ọmọ ogun òdélé pé nílé bàbá tó bí ọlọ́mọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ọmọ ikú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ọmọ ikú tí pa ẹni tí bàbá dúpẹ́ ọmọ òfò tó fò gbọdọ̀ ṣe ọmọ àkóbálé ọmọ àdábà òde ọmọ àkóbálé ọmọ àdábà òde ọmọ àtàndá ojú pọ́n kókókókókó mọ̀fọ́ kò rẹ́ni bájà ń wò gírí kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tí ń bá ní jà tí sì tún gbòde ran bàbá ọmọ lọ́wọ́ ọmọ ẹ rí wípé Aláàfin oníbí wọn kí wọ́n mọ̀ wórí ọlọ́lá kiri ọbọ̀ yóò bí yàn kán lọ rèé sàṣìgbà àṣìgbà lóhun ó bòde Ọ̀yọ́ jẹ́ ajíṣe bí Ọ̀yọ́ láàrí ìran bàbá tẹ̀yìn kò ní ṣe bí ará oko àtàndá l'Aláàfin Ọ̀yọ́ kúkú jẹ́ ikú bàbá yèyé ọmọ ọmọ Abíọ́dún tó bímọ mẹ́ta òun sì jọba Àtìbà ọba ládùúgbòlú ọba Adéyẹmí Àtàndá ńlọba tó sì kẹta láríwọlá Àtàndá ló jọba tí gbogbo Ọ̀yọ́ dún yùngbà. Àwa ò jagun lọ́yọ́ o ayé ọlọ́ba làwa jẹ́ àwa ò jagun lọ́yọ́ o ayé ọlọ́ba làwa jẹ́ ayé ọlọ́ba làwa jẹ́ o àwa ò jagun lọ́yọ́ o ayé ọlọ́ba làwa jẹ́.